ògbó yóò ní wọ mi o lẹ́yìn ìtẹ̀ ṣe yìí ògbó yín máa kú lọ sí ni o ní fojú sunkún ọmọ àwa náà ní fojú sunkún ọmọ àsìkò tẹ́jẹ́ kí ní ìfún ayé ṣe yín máa gbèrú sí ni o. èjìdé o ọkọ̀ ò ní pa yín o nílò bíbọ̀ yóò ní bára yín o lu o wọ àwọn èso tó wà lábẹ́ ọ̀pẹ láyé pátápátá òní wá wọn ti o èso yóò ní rẹ̀ o èjìdé alájí mọ̀ sí mo dúpẹ́ lọ́wọ́ yín ilé àgbà ò ní bàjẹ́ o gbogbo àdúgbò ò ní bàjẹ́ o alájà àfààní wọn dúpẹ́ lọ́wọ́ yín o ọpẹ́ ní olúwa o àìlọ́la yín náà tó lọ fi sí mi láì lọ́wọ́ iléeṣẹ́ gbọ́dífẹ̀ torí pé kíní yìí eré ni mo pè tẹ́lẹ̀ ẹ̀ka sóòótọ́ ọ̀kan lára ọmọ ìyá àbúdájọ́ ṣiṣẹ́ akíkú ló sọ fún mi pé nǹkan bẹ́ẹ̀ kẹ́fẹ́ ń ṣẹlẹ̀ àwọn àgbẹ̀dẹ̀ mi sì ẹ̀ pé pẹ́tọ̀ ọ̀rá sẹ̀mó mẹ́ta gbọ́dífẹ̀ àti ọ̀rá chinese pie mẹ́ta ọ̀rá indomie mẹ́wàá ìbí ṣe é bí ṣe ẹ̀yẹ́ pé a sọ́wọ́n ní pé ó ti fẹ́ dìbò yẹn bẹ́ẹ̀ yí wọ́n mọ̀ yìí ó sáà ní òsì yọ nípa tó ń bá sà ní tí òun bá púpọ̀ mbẹ́ òun sọ fún mi ó dẹ̀ sá kíní lóòótọ́ nígbà tí ń lọlé ìtẹ́ gbé fún un ó pè pẹ̀tọ̀ ẹgbẹ́ ìka bẹ́ẹ̀ yìí tó ń sà ìtẹ́ gbé fún un ní à ẹ̀bùn bẹ́ẹ̀ pọ̀ ni nígbà wọ́n sà yìí èmi ò ti sà ìjọ kẹta rẹ̀ àlọ́bíṣẹ́ èmi náà sá kíní yẹn pé èmi náà ṣe kíní èyí ṣe kíní yìí mo dẹ̀ wá ṣe ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin tó àdúpẹ́ lọ́wọ́ náà pé ó já sáyọ̀ àti dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ náà Alhaji Moshood àgbà lọ́wọ́ náà iléeṣẹ́ wọn kò ní jóná o àgbà lọ́wọ́ náà òkè òkè inú wọn mọ̀ lọ́ o àgbà lọ́wọ́ náà àdúpẹ́ gan àti dúpẹ́ lọ́wọ́ àtiwá náà. àwọn dà ó ti gbá ti kejì lọ. àdúpẹ́ gan o ẹgbẹ́ ìjọba ní ìyá